èmi àtàfà àti bára wa lájọṣepọ̀ mo sórí bẹ́ẹ̀dì padà ó ní kí n dìde bí mo ṣe dojú bolẹ̀ yẹn mi ò lè ṣíjú torí bí mo ṣe fún àáfà ringtone nǹkan tá a ní ká ṣe ká fi rí àtọ̀ wọ́n di nǹkan tá a fúnra ringtone táfà náà pariwo lórí mi gbàdán fẹ́ dà táfà náà soríṣiríṣi ajá náà fi sá ó sì fẹ́ mi ó ṣe kíní kan tí mo bẹ̀ dà síbẹ̀ kò fi bímọ fún mi ó fi bímọ fún mi ọ̀ ní ẹ má dà sí o ẹ má dà sí tó ó jẹ́ ìpàdé òun papọ̀ tó ṣe sórí ìdí òun tó ń jẹ́ clean ẹ̀ ló máa ní kò ń dìmọ̀ wọn ń ṣàdìmọ̀ wọn nígbà tó ń dìmọ̀ wọn ló bá ní dìmọ̀ mi dáadáa kó trust mi mo fẹ́ kó trust mi mo ṣe ṣe kíní gbàjọ wà ní òòrùn so mo fẹ́ kó trust mi dáadáa ṣe ọ̀pọ̀ ti clean ẹ̀ mo ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan ibi tó ti ń bọ̀ ń sọ̀rọ̀ yẹn ló bá gbẹ́nu mú sókè wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́nu mú so trust mi báyìí so ti trust me bani so ti trust me jana visa no so trust me báyìí ọba ko ni bon lẹ́nu wọ́n jete wọ́n kan bon lẹ́nu wọ́n jete ọmọ wọn síbi nígbà tí àwọn sọ̀rọ̀ ìwò làwọn jọ wà ọmọ wọn síbi ọyàn wọ́n di ọyàn méjèèjì wọ́n tẹ̀ wọ́n mọnu síbi wọ́n gbẹnu síbi ọyàn wọ́n mú ọyàn ohun tí lè sọ pé ẹ filẹ̀ ohun ò ṣe olóhùn ò lè sọ̀rọ̀ kankan torí kò ń gangan ti wà ní agro gbà táwọn ṣe yẹn tán lójú tí òun bọ́ eléyìí tọ́jú wá bẹ̀rẹ̀ pẹ̀lú òun fẹ́ kó trust me mo ṣe mú ìwọ̀n báyìí òun bá ṣe hàn pé òun dáyà délẹ̀ tẹ́tẹ́lẹ̀ ni òun bá kọ́ ẹ̀yìn afábá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kí sùn ó ní àǹtí ṣeun ẹ̀yin náà ò ní rí àfà yìí kẹ́ sọ pé ẹ̀ ní rí àfà yìí kẹ́ sọ pé ẹ̀ ṣe ṣe pàfà ìsìn bó ṣe ń saint lẹ́fẹ́ sọ ni ṣé gbogbo inú líbi yàrá tó wọ̀ tó pé ìwọ kan tó jóbèrè gan yàrá rẹ ò ní ti tó bẹ́ẹ̀ ẹ sì mú pàfà yìí yàrá yẹn ló ti máa ń bá òun obìnrin sùn ajá náà fi pẹ̀lẹ́ sórí ó ní bó ṣe máa ń sọ̀rọ̀ lọ náà ní sórí farabalẹ̀ lòun tó ń tẹ̀yìn òun ló ń pariwo àfáàná ń tẹ̀yìn òun bó jẹ́ kan náà ọkọ̀ fún sórí bẹ́ẹ̀dì ni wọ́n yóò tún sí bẹ́ẹ̀dì báyìí táfà yẹn gbé tọ̀hún sókè ìtàn kan sókè báyìí tó fi okó ara fóun báyìí ló bá di ó ní òun mọ̀ gbẹ́ ló mọ̀ pé oko joko lẹ gbàgbé ó ní mo fẹ́ kú sí díẹ̀ ó ní bó ṣe ń gbé fún òun náà ń gbé fún wọn padà pé eléyìí sẹ́ òun ò bá dó mi mọ̀ eléyìí máa dó ó ní àwọn ẹ wá bẹ̀rẹ̀ pẹ̀lú òun bẹ́ẹ̀ pé ó ti mú nǹkan ṣáàbí bẹ́ẹ̀ ara wọn dẹ̀ ní tọrọkùnrin mi lágbára èmi wá sọ personally ẹ má fojú jẹ àwọn àfa máa ń lóko lọ́wọ́ bẹ́ẹ̀ tó kọ́ máa ń mu àgbo ni àwọn àfa wọn máa ń ní oko lọ́wọ́ wọ́n dẹ̀ máa ń mọ òbòdó dáadáa gbogbo àwọn tó sọ experience sọ fún mi pẹ̀lú àfa wọ́n máa ń sọ ọ̀rọ̀ eré kọ́ mi ì sọ pásítọ̀ o pásítọ̀ kẹ̀ mi ì sọ pásítọ̀ àwọn èèyàn mìíràn lọ àwọn àfa tó bá ti dó àfa rí wọ́n mọ̀ pé àfa lóko lọ́wọ́ ẹ̀gàn nìyẹn kìdí ká àfa ní oko lọ́wọ́ àwọn àfa lóko lọ́wọ́ o ìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ó bá ká tọ̀hún sókè ló bá ṣe pàlà ìpolò ló bá ń dùn ó bá pariwo ibi bẹ̀ yìí ló bá òun ó ní kíni ọ̀nà ọwọ́ ńlá ìdẹ̀sọ̀pọ̀ ó ló dà sí ẹlẹ́ẹ̀kejì sí nígbà tó lè sọ ní ẹ ti dà sóun lára ó ní kó má wọrí àfẹ́ nìkan tí ó fi sùn ó ní ẹlẹ́ẹ̀kejì báyìí ló bá ní àfábá láì dàn ó bá ní ajá náà fi fẹ́ bọ̀ sọ̀rọ̀ kan sójú tí mo ti rí òun tó ti padà wá bá mi mo ti láìkì rẹ̀ bàbá rẹ̀ fàì fún mi mo fẹ́ kí mi àti ìjọ máa ṣe wọléwọ̀de mo kú lé ọkọ ló wà ó ìdààmú rẹ ó wà lé ọkọ rẹ ó nílò èèyàn tí ó mọ̀ tó ẹ sọ́nà ó yẹ kó o ti lọ ju bí tó wà ẹ lọ ó yẹ kó o ti lọ ju bí tó wà ẹ lọ kò yẹ kán béèrè 10 million lọ́wọ́ ẹ̀ ó sọ pé ò ní ògo ìṣògo tó ń wọ́n lọ́wọ́ ẹ̀ ògo ìṣògo tó wọ́n lọ́wọ́ ẹ̀ o ajá náà fi mo fẹ́ kó rorò mi tí mò ń sọ yìí mo fẹ́ kó rówó náà bá ní ọkọ òun náà ni kò sí nǹkan tọkọ rẹ ó ṣe ọkọ rẹ ṣojú ọmọ kékeré ni ṣé wàá lọ sọ fọkọ ẹni láàrin mi àti ẹni gbogbo nǹkan yìí a lè máa lọ déédéé láàrin mi àti ẹ olóhùn bá ní òun ti gbọ́ tí bá sọ pé ẹ máa sùn débi ògo wọn náà sọ fún òun ni
bó o ṣe wà yín fún mi jájọ rìn fóṣù mẹ́ta bó o bá ti ra lé sí Lẹ́kí kí wọ́n máa gbórúkọ ẹ̀ káàkiri àmọ́ ìgbà tó bá tilẹ̀ tán ọkọ ẹ̀ ó jowú o ọkọ ẹ̀ ó máa jowú ẹ̀ torí pé tó wú bá dé tán yóò yọ ọkọ rẹ̀ lẹ́nu. ó lóun bá sọ pé òun ti gbọ́ náà ti ṣe bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn o lẹ́yìn ìgbà tó wá sọ pé tó ń sọ pé nísìn ó ti wá di ìyàwó mi èmi lọ́kọ rẹ̀ so ìyàwó mi gbóòní sí jẹ́ǹsì ẹ̀kan sí kò sí wàhálà àbí so fẹ́ jẹun kọ́ bẹ̀rù oúnjẹ mo wà òkè jẹ́ǹsì ẹ̀kan sí ìyàwó mi ní ọ́ ò lè mọ̀ gbé sá fún mi ìyá wọn bò kó wá mọ́ mo kó mi ó lóun bá tún bẹ̀rẹ̀ tó ìdí abẹ́ àfà òun bá mú gbà tó mú tán èmi náà sì fún ọbẹ̀ àwọn náà bá tún láwọn náà lójú ara wọ́n fún òun náà ní ẹ̀ẹ́dì wọ́n fún gbà táwọn ṣe tán àbá tún bọ́ sórí bẹ́ẹ̀dì pápá ó di kúbà ó di kúbó àbá tún bára wọn lájọṣepọ̀ wọn ni àwọn bára wọn lájọṣepọ̀ nígbà yìí wọn ní kóun tó kó yọ ó ní kóun bẹ̀rẹ̀ kóun fún wọn lálájá ó gbà sí fóun ó ní àǹtí ṣeun ẹ gbàgbé tí mo ti délé ayé mi tí dòrókó bẹ́yẹn rí ẹ gbàgbé tí mo ti délé ayé tó ti bí mi tí mo ti ń jóbìnrin mi ò ti dòrókó bẹ́yẹn rí bẹ́ẹ̀ kóun tó má rí ni o àgbà tó má rí tán òun ò ti dòrókó bẹ́yẹn rí tóun dẹ̀ ti wọlé ọkọ òun ò yàlè rí ní kí ló fẹ́ mú òun yàlè iṣẹ́ òun gan-an ti bísí pẹ̀lú iṣẹ́ òun ṣé ṣọ́ọ̀bù tó máa lọ láàárọ̀ tó dalẹ́kùn tó wọlé àbí èwo lòun fẹ́ fi yàlè nígbà tó ń ṣe tán wọ́n bá wẹ̀ wọ́n bá mọ́ṣẹ́ yẹn wọ́n ṣàyànjú ẹ̀ wọ́n gbé fóònù bàtà gbé fóònù wọ́n ní káwọn lọ dúrọ́pù òun sí Kọ́lá òun lọ́wọ́ mọ́tò òun bá lọlé mọ́tò òun lọlé báyìí ẹ̀rín kan pa àwọn ni nígbà tó máa fi délé voice note àfà ló ń bá lórí fóònù òun ṣẹ̀mọ̀ wọ́n bá ní ajé àná fi ń tà ṣeun àtọ̀hún ó kù ó sì níṣẹ́ kan àmọ́ fi ń dọkùnrin mọ́lẹ̀ ni kán bá fẹ́yàwó léèyàn ṣé ń bọ́ fi ṣe iṣẹ́ yẹn fọ́kọ rẹ̀ tó yẹ àwọn bá dá lóhùn pa kò sí wàhálà ẹ bá mi ṣe ẹ bá mi ṣe nìkan wọ́n bá dáhùn pé orúkọ ọkọ rẹ̀ orúkọ ìyá rẹ̀ sẹ́ǹdì rẹ̀ sí ni àwọn bá sẹ́ǹdì orúkọ ọkọ àwọn sẹ́ǹdì orúkọ mọ́mì ẹ̀ àwọn sẹ́ǹdì orúkọ tàwọn àwọn sẹ́ǹdì orúkọ ìyá àwọn bá ní òkè bí sọ̀n bá ti parí ń fún un náà bá dé wọn táwọn wọn ní ìgbà yẹn àwọn bẹ̀rẹ̀ sí ń lọ́ṣẹ́ ọjà ń yá náà o ọjà ń yá níwọ̀n bá tọ́jà ń yá wọn bẹ̀rẹ̀ sí ń lò ṣe mọ̀ nǹkan tó gbàgbọ́ ẹ̀ ti rọ̀ ọmọ gidi gan maybe I should just put it that way lẹ́yìn ìgbà yẹn ìjọ kan wọ́n gbé lẹ́yìn ẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbí ọ̀sẹ̀ mẹ́ta ló bá pè wọ́n ajá náà fi wọ́n bá ní àwọn sọ̀rọ̀ o every 2 weeks tó ń bá lọ sí ibẹ̀ yẹn òun máa ń dé ọ̀dọ̀ wọn o tó bá ti ọ̀dọ̀ wọn báyìí àwọn àdóra wọn á máa bọ̀ wálé wọ́n bá ní pé ajá náà fi oníṣẹ́ kan tá a fẹ́ ṣe nísìn èmi pẹ̀lú àwọn àǹfààní ńláńláńláńlá a fẹ́ ṣe so èèyàn méje ló máa ń ṣiṣẹ́ yẹn àwọn mẹ́fà àti kóra ọjọ́ máa ń gbé kó o sì keje wá iṣẹ́ yẹn àpélé pọ̀ta burúkú ni bí yẹn kan bá porí yẹn níbi ó yẹ kí nìkan ìwọ ní òkú ibi tí wọ́n sì ń lọ sí jìnnà tó bá dé nìsín àwọn yóò mọ̀ wọ́n mọ̀ ṣàṣọlọ́tún ló sì ní so iṣẹ́ yìí wọ́n á fẹ́ ṣe àwọn àti dá 500,000 bá ní ike ìlú wa ni kò wọ́n á dá báyìí àárá o bọ̀kọ̀ ní kí n sọ fún ọ ní ìbọn dá tiẹ̀ wọ́n wò rí tó bá ti dé tó bá ti ṣẹlẹ̀ tán kó o lè pé kó má bàa bẹ́ lójijì mo ṣe ń kí n bèrè lọ́wọ́ ẹ pé sóò lò máa lò kẹ́ ẹ bá ní òkè ó ní bí i after 5 to 10 minutes wọ́n ṣe pè nìyẹn ajá náà fi sá náà fi hò máa send account number kan sẹ́ nísìn kó bá mi send 120 síbẹ̀ ẹ ọmọ tó lọ ra orí igun kìnìún kan igun ìgbà kan ọ̀tọ̀ débẹ̀ ó ní kò ṣe yẹn mọ́ so mo lè tẹ sábà mi fún mo lè ti wọ limit lẹ́ni so owó tí mo dá 2 million tí mo dá ẹ̀kọ́ ọdún ok sir olùbá send 120 ọba send account yẹn sóhun money point ọba send owó yẹn síbẹ̀ nígbà tó ń send owó yẹn síbẹ̀ ó ní kò sí pèsè máa wá ní ajá ẹni òfìsà bá ń send 20,000 naira sí wọ́n sọ wípé òyà yẹn láròró gan sábà ń send 20,000 naira jọ wọ́n ní òkè wọ́n bá send owó wọ́n bá jẹ́ 140 tó ń send ìjọ náà wọ́n bá ní tó bá ti wá wà gbàṣẹ́ tiẹ̀ àbùsárí àti ètò òfìfọ́kọ̀ mu ni ṣó gbọ́ òun bá lóun ti gbọ́ àǹtí ṣeun.